irọ́ la fi ń ṣayé. Mo ti ní fóònù kékeré kan tí mo fi ń worán ẹ̀yẹn mo ra tàn sẹ́gbẹ̀ẹ́ mi torí ó dàbí pé a máa wá bí wàá máa kàn tá àárọ̀ tó ń pa yín. Yes wait there ó parọ́ kú. Ó parọ́ kú. A dúpẹ́ fọ́lọ́run. 11 àgbékọ́ ìtọ́ka yẹn 11 àgbékọ́ tọ́ka ṣó gbé ẹgbẹ̀rún 10 kò ká ẹgbẹ̀rún 10 kò ká ẹgbẹ̀rún 10 ìyẹn owó òkè òkun ẹgbẹ̀rún 10 owó òkè òkun jèlò ẹgbẹ̀rún 10 owó òkè òkun jèlò ìyá ò lè jẹ ọmọ tó bá lè ṣiṣẹ́ ebi ní ó pa ọmọ tó bá yọlẹ̀ gẹ́gẹ́dìgẹ́dìgẹ́dì wo ọlọ́run mo fọ́ ọlọ́run búra mo sọ pé kò ta Ankara session mi no kò ń ṣe pé ẹ padà wá kẹ́ẹ̀kan wọlé lásán kò ta Ankara session ọlọ́run ariwo kọ́ ni music ẹni bá ti ń tajà tó jẹ́ àwọn nǹkan tó ń lò àwọn nǹkan tó ń lò àwọn páálí empty carton yẹn èyí náà fi ń to show glass ẹ bá máa show rẹ gẹ̀ẹ́sà wa máa wo ìṣẹ́gbẹ́ yín empty barrel ẹnu ò ṣe ẹnu ò ṣe ariwo kọ́ ni music o empty barrel ló máa ń pariwo ariwo kọ́ ni music o. Mo ní wòsí náà wọ́n tá a máa emulate Nàìjíríà yìí ìwọ fẹ́ máa bá wa sọ o fẹ́ kárẹ̀ pé you are somebody you are you ní ibo láti ibo sí ibo kọ́ ni a ní gbogbo nǹkan la èmi ọba gbogbo nǹkan ayé yìí mo fi jù ẹ lọ mo tún tẹnu mọ́ àwọn ọmọ kéékèèké kan wà gbogbo nǹkan ayé yìí náà fi jù ẹ lọ tí wọ́n wà Nàìjíríà ìtọ́dẹ̀ ní ìtẹríba ṣé ṣẹkẹṣẹkẹ ọwọ́ yẹn nìtẹ ní àjùlọ ni ṣé ṣẹkẹṣẹkẹ ọwọ́ ló fẹ́ máa proof fún wa pé àjùlọ àbókun ẹran ọrùn ló fẹ́ máa fi proof pé àjùlọ ni àwọn kan lẹ́mìtẹ́ àwọn kan àwọn ò lè gbé jewelry sétí wọ́n ń wọ jewelry ní ṣọ́ọ̀ṣì tèmítèmí lọ́wọ́ kí wọ́n jewelry torí mò ń polówó báyìí ní n bá lọ ṣọ́ọ̀ṣì Sunday ẹ má rí mi kí wọ́n jewelry wọ́n ń wọ jewelry lọ́dọ̀ wa tó o bá rí mi nínú ṣọ́ọ̀bù mi ẹ lè rí jewelry létí mi gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi bí ẹ mọ̀ ẹ lè rí kí n wọ̀ mi ò ń wọ̀ mi ò tí n bá ń lọ patí mo fẹ́ polówó ọjà ni máa ń ṣe báyìí àwa kọ́ wà àkójọ ẹ̀rì jẹ ní ṣọ́ọ̀ṣì mi CAC làwọn lọ́wọ́ òkì lójú ẹ̀rì àwọn èèyàn wa tó dẹ̀ wá CAC báyìí wá rí àwọn ẹlòmíì ní CAC wọ́n rẹ̀ wọ́n pa ẹ́ wọ́n á tún pa àwọn fámìlì ẹ̀ wọ́n á tún pa wọ́n á tún ra wọn jẹ ṣọ́ọ̀ṣì wa nìyẹn àwọn tọ́lọ́run ti gbà fún tó wà nù chọ́ọ̀chì yẹn ṣé o fẹ́ sọ mí pé o fẹ́ sọ mí pé jìgbìjìgbì ni ọwọ́ àtẹsẹ̀ yẹn àwọn akọ̀ fọwọ́ ẹsẹ̀ tó pẹ́ o fẹ́ sọ pé òun náà fi ń ṣe wọn kì í fi ń ṣe lọ́dọ̀ tí wàá ń bí. kí ló fi ń ṣe ọmọlúwàbí ọ̀rọ̀ ẹnu ìwà rere láwùjọ àti ọ̀rọ̀ ẹnu ó ti sọ wà nù ó ṣẹ́ wà nù nínú ẹjọ́ rírò yìí ó sọ wà nù ó ṣẹ́ wà nù ó ṣe èèyàn rere nù fúnra rẹ̀ ó tún sọ ọmọlúàbí nù ó tún sòkò nù nínú ọ̀rọ̀ sísọ yìí ni torí ẹ̀dá tó bá ti wà láyé yìí tó ti gé èmi ní àfẹ̀mí nìkan ìṣá ní èmi ní tó jẹ́ kó fẹ́ gbọ́ tẹ́lẹ̀ omi mọ̀ tí ẹ̀ báyìí àfi kó kàn máa ṣe tinú ẹ̀ kó máa ṣe tinú ẹ̀ kó jẹ́ pé orí inú ẹ̀ ó fẹ́ jẹ́ kó ń ba tòdí ẹ̀jẹ̀ lójoojúmọ́ bó ṣe máa rí nìyẹn èmi àfẹ̀mí èmi náà ní. So èsì wà kàn wá ń bí ìwọ kọ́ ló máa ní wọ somebody you are nobody lọ́dọ̀ tí wá ń bí ó parọ́ kú irọ́ ti ba yí ẹ jẹ́ jùdí ti kinní kan ńgbà tó bẹ̀rẹ̀ sí káwọn báàgì onú láìlọ́nù tó jókòó tó ń ká wọn tó bẹ̀rẹ̀ sí ká wọn. bọ́ọ̀ bá ń bẹ̀rẹ̀ kó sílẹ̀ ìtò kó sílẹ̀ pálí òfìfo ló gbé ó wá fọgbọ́n rìn lọ́n lọ bẹ́ẹ̀ gbé ìtò yẹ kí ó ṣàṣẹ wọ́n ṣàṣàtàn bẹ́ẹ̀ tún kì sínú ẹ̀
wọ́n tún sọ ibẹ̀ kì í tóró tí kọ́kọ́ sọ eléyìí àbí wọ́n lè òfìfo lélẹ́yìn àbí wọ́n kọ́ lè lófìfo ni àwọn ó ti wọ̀nyí pé ó ṣe kíní ẹni bá máa ṣó rẹ̀ ṣó rẹ̀ gẹ̀ inú ilé kò ń ṣe èyí tó o bá lò tó ti lò tó máa tún sáré kó wá sínú kí náà ti ń pè o fẹ́ ṣe fídíò ní ilé ẹ you want to prove something má proof fún wa ní fake inú ilé ẹ ló ti máa proof ṣé ẹ rí ìtẹ́mi gbé ẹ ṣáà rí ń bí òun mo gbé òun rèé ń bí tó o bá fẹ́ proof ẹ̀ fún wa bẹ́ẹ̀ bá máa mọ̀ pé kì í ṣe èyí tó ń lò ẹ̀mí náà nírú ẹ̀ má ṣe irú ẹ̀ fún wa táìmù ìgbà tó o bá ti ń ṣó ẹ pé ẹ ṣáà rí pé inú ilé mo wà yìí èmi tó ìgbà máa proof àmà ń proof dáadáa ni ẹ ṣáà rí pé inú ilé mo wà yìí irú yìí tó o ti kọ́kọ́ tó o ṣẹnu tó o kù tó o fọnu o tá ń bà tó o bọ́ ta tó o wá ṣerun bí àwọn ọmọ onípi tó o bọ́ ta gbangba tó o kọ́kọ́ fi wọn láàárọ̀ yẹn irú àárọ̀ yẹn ló yẹ kó o ti kọ́kọ́ proof má sọ fún wa pé gbà kan létà ló máa ṣe wà proof o wá sáré kẹrù ọtún kò tún rù alákòóká ó yẹ kó o ṣe wá dẹ̀ ṣe fídíò kọ̀ ó yá ọmọ yẹn ó yá mo jọ yẹn ilé lèmi wà ẹ bá mi gbé ìta ni mò ń ta yẹn ó yẹ bá mi gbé èmi díẹ̀ tó bá ń tarú ẹ̀ lóòótọ́ o fẹ́ proof fún adélẹ̀ bá mi gbé ìtò tí lò àti ìtò tún ní bá mi gbé rúpọ̀sì ẹ̀ méjì kó bọ́ ta ṣé wọn bá ń polówó ìbí ò bá pé méjì a máa ní eléyìí ò pé méjì ẹyọ kan náà ní àta ní o à ń polówó ẹ̀ ní o ó yẹ irú kan tẹ́ ẹ̀ kó máa ṣe fún wa nìyẹn bí wọn bá fẹ́ proof kò ń ṣe aṣọ téèyàn bá ti wọ ìró aṣọ téèyàn ti ró aṣọ tó ti ró tó máa wá gbé síta wá gbé séjìká wá ojóye gbọ̀ngànjọ èjìká ní ṣọ́ọ̀bù wá máa gbé séjìká fáwọn ẹyẹ wo léyìí aṣọ tó ti rán tán ti lẹ̀ lẹ́sẹ̀ ó parọ́ má òye parọ́ fún àwọn bí lọ́wọ́ tèmi àti ẹwà wà pò wà lóòní ṣerú ẹ̀ mọ́ àwọn ò lè ṣe pé ṣùgbọ́n máa bẹ́ẹ̀ po ó ṣépè fún ọmọ mi ó ṣépè fún ọmọ bí wọn náà ṣe mọ̀ bò wá ṣe ó pé ẹnìkan ẹni tó ṣe fún bò ó ṣépè fún ọmọ mi ó ṣépè fún àwọn ọmọ mi mi ní fiẹ́lẹ̀ mi ní gbà nínú ìta àjọ wà ṣó yẹ kí èèyàn ṣépè fún ọmọ mi ṣó yẹ kó jẹ́ pé ẹni tí mo ti tó jẹ́ àwọn èèyàn ti bú mi wọ́n ti ṣépè oríṣiríṣi fún mi nítorí ẹ̀ ṣó wá yẹ kó máa ṣépè fún ọmọ mi àló ṣépè fún ọmọ mi ó gbọ́ ọkọ mi síta ó gbọ́ ọmọ mi síta ó ṣe gbogbo ẹ̀ fún ọmọ mi ó bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ mi ó bẹ̀rẹ̀ sí ṣépè fún mi ó bú mi ó ṣe oríṣiríṣi fún mi ó èmi gan ò ní gbà ní tí bìfì ní abẹ́ ìgbà líle ṣé orí gbìdì tiẹ̀ àtàwọn aṣọ bá mi fi àwọn aṣọ yẹn hàn kárí dáadáa irú bẹ́ẹ̀ mi ṣe ń gbé tèmi síta ború eléyìí ní ìsìn èyí tí n bá fi wọ̀nyí bí rán àwọn èèyàn ẹ wá ó wà ń bí ó wà ní ṣọ́ọ̀bù tó o bá ti rán wọn wá o bá máa rí wọn design by design ni ṣé o ti rí wọn àbó rí wọn o bá máa rí wọn ni ní ìgbọ́dọ̀ kí n wá sọ fún ẹ pé aṣọ yìí a ní wọn rẹ́ra kínní kan yà sí irọ́ ló pa báṣọ ìṣe wà kojú ìró èèyàn mẹ́rin ni kojú ìró èèyàn mẹ́rin táwa kan bá sọ bẹ́ẹ̀ pé àṣẹgbẹ́ kó o dẹ̀ gbà ó gbọ́ mú látàkì àwọn eléyìí òǹṣẹ̀gbẹ́ wọ́n jù yẹ ẹ lọ lóòótọ́ ṣé ìrànà another design ìwọ máa fọjà mọ̀ wá báyìí nǹkan tí mo challenge tèmi pé wọ́n sí lélẹ̀ bí wọ́n bá máa wọ̀n ó fẹ́ máa ṣe challenge ẹjá jọ máa ṣe challenge náà àwọn agbọ́tì kìíní kan yẹn àwọn kìíní kankan yẹn àwọn tí wọ́n ní àwa gbà bẹ́ẹ̀ àwa ti gba gbogbo nǹkan tó sọ fún wa pé àwọn ò lè ṣoríire a ní kí wọ́n fẹ́ lè gbogbo kó fọjà wà wá orí èlé 300 lélẹ̀ ìwọ tí ẹ gbé tí ẹ wá kó ní 10 million ní kò máa tà pẹ̀lú gbogbo àwọn bàtà páálí lásán ó wá ń fi páálí tá ló ń ka páálí fún tá láwọn ló ń ka páálí fún bíbá orí ẹ bàjẹ́ ìrọ́lá fi ń ṣàyé enterprises ṣé ó parọ́ kú ìwọ fi ti ẹ̀wọ̀n wà ṣèbó láwo òtún ẹ má máa bọ́ síta kó máa ta ìpálí pálí ló ń kà pálí la fi ń ta ẹ bá lè eré kiri kan olófo tútù
ó parọ́ empty barrel onípàǹdà ọlọ́jà òkúta ó ń pè èèyàn kan lólókùtà ó ń pa àwọn kan pé wọn ò lè ṣoríire wà wá kó bàtà tó yẹ kó kó sórí ṣúràkì ẹ wà wá kó sórí social media bàtà tó yẹ kó kó sórí ṣúràkì mo dí àìrò ọ̀ bàtà tó ń ta yẹn fún wa náwọn sizes jẹ́ gbé kámẹ́rà kó fún wa báyìí pé sizes lélẹ̀ tí ò bá ṣe one size ní gbogbo ẹ̀ fún wa ń sizes èmi náà ṣàlẹ̀ ìjú ẹni tí ẹ̀wà járọ̀ mi ẹ̀kíní ẹ̀jẹ̀rì session rẹ àbí wọ́n tó jẹ́ pé àdàbí tí ò bá jẹ́ mi mo ní kó wá máa showcase business ẹ jẹ́ káwọn èèyàn máa rí o sọ mí pé wo lè show olóhùn ò lè show pé wo fẹ́ kàn jí àwọn design yẹn mo wá yan àwọn lọ́jà máa róbìnrin kan láti Dubai àwọn èèyàn pọ̀ àwọn èèyàn wà nílùú òyìnbó tó máa ń showcase àwọn gbogbo jewelry wọn showcase kó máa ta oníwòfẹ́ káwọn èèyàn jí design yẹn ṣé o fi design wọn mi jọ ọmọdọ́dọ̀ ẹ ṣé mo rí jewelry stand ẹ ṣé pè sí pé mo rí ibi tó kó jewelry sí mi ò rí nǹkan kan tó ń táwọ̀ tí ẹ ríran dáadáa torí lọ́ọ̀fù tá wà ní sí ẹ ti bò wá lójú lọ́ọ̀fù yẹn kò jẹ́ kárí àlébù kankan lára ẹ̀ gbogbo àwọn nǹkan àlébù tí mo rí tó yẹ kí n wò pé akílẹ̀ eléyìí lọ́ọ̀fù yẹn cover lọ́ọ̀fù yẹn override gbogbo àkílẹ̀ eléyìí override ìgbà tó wá bú mi ni wọ́n rò pé ó mà tiẹ̀ dé wá ṣe ayé mà níkà ayé màmá níkà ẹ̀dá ayé màmá níkà ọba máa fi wá fáyé mú ọlọ́run máa fi mí lẹ̀ fàyè mú kẹ tí ò wà jẹ́ kan náà ọmọ rádaràda tí ò jẹ́ nǹkan kan ó wà láì ní sàkáání tèmi tí bá máa rètí ẹ ṣé ló dàbí òwú stóòfù òwú stóòfù ní sáwọn èèyàn lo stóòfù mọ́ gáàsì rà ń lò àtẹni tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì àti àwọn èèyàn lò kẹrosí kò sẹ́ni lò mọ́ so òwú stóòfù òwúlò lọ́dọ̀ tèmi ó ti dẹni owó òwúlò kò sí tó lè sọ fáwa ń bí tó bá mọ aládìkára ìwé àdé leave now ó rọjà èrì ó di mélòó lẹ kó lẹ́mẹ̀rin ó di mẹ́ta ṣé méjì nìyẹn ó di nọ́mbà 3 mo fẹ́ kó máa bá mi kà ó tí ò bá ti pé 9 o kó o dẹ̀ sọ pé àwùmá ìdẹ̀ ń para àwa kọ́ àwọn òjò ẹ má jẹ́ sọ̀rọ̀ kọjá kó má di pé gbogbo design ò ní pé gbogbo design ò ní pé design àpé nọ́mbà 4 rè báyìí kámẹ́rà ṣe tọ̀nù kiri àbá fi wọn ẹ̀ kó o rí bó ṣe pé méjì kó o rí wọn àwọn ò bá fi wọn ẹ̀ dáadáa kó o jẹ́ orí wò lè wá wò kó o lè mọ̀ pé àwọn òwà bí wàá pa àwọn òun parọ́ ń bí ṣé kò yẹ ẹ bá ń gbé ẹgbẹ́ wákàtí wọn kó wà pé ẹyọ kankan là àwọn ò ní kankan sórí pàpà máa sórí bó ṣe wú lámì ràn lọ́wọ́ sórí ṣẹ́rù kan náà kọ̀rì ṣẹ́rù tìsàlẹ̀ ìkọ̀rì nga àwọn òní ká àwọn òjẹ sọ pé àwọn òjẹ wúwo ń bíbà àjẹ fúyẹ́ káàlà wúwo ìwọ la gba òfìfo eléyìí ṣe mọ̀ pé design ó jọ ìkan báyìí tá a ti gbé kọjá kọ́ má lọ nírú kan náà ni ẹjẹ́ ń gbé ṣé orí design ó yá bá mi worú design ó jọ ìta àti gbé kọjá ṣé orí kí o má lọ rírì kan náà ni o àwọn orí ó yá bá mi yọ ìwọ wọn alẹ́ ẹ̀pọ̀ àníkẹ́ ẹ̀ bá mi fi wọ̀n no eléyìí ló wọn àti ẹ̀jọra wọn ṣé orí pé eléyìí ó yàtọ̀ síra wọn ṣé orí kó yàtọ̀ ṣé orí kó jù ó yàtọ̀ gbà eléyìí ni mo tún fẹ́ yọ tí mo rí pọ́n tún jọra kó o má lọ nírú kan náà àwọn ò kì í ṣe kinní bí kó gbé ẹnu ẹ burúkú sàn bí ẹ làwà jẹ́ ń bí ṣé o ti rí ṣé o rí pé design eléyìí tún yàtọ̀ ṣé o rí pé ó jura wọn ó yàtọ̀ síra wọn ṣé o rí bó ṣe rí
sórí kó jura ó yàtọ̀ síra wọn àwọn ò jẹ gbà ẹgbẹ́ lè ó di mélòó báyìí sórí kó kà dáadáa torí wọ́n mọ ó máa ń ṣá ó di márùn lọ́rọ̀ ẹ nọ́mbà 6 rere ṣé o ti nà nọ́mbà 6 wà lọ́wọ́ mi ṣé o ti àwọn ò jẹ́ wá ìgbà ìka wá parọ́ ìwọ ni irọ́ ti borí ẹ jẹ́ irọ́ ti pa ẹ lórí irọ́ la fi ń ṣayé irọ́ la fi ń ṣẹ̀yẹ international miss ṣàọ̀ràn. ònà kọjá ìyá rẹ̀ olóòfẹ́ kọlu ẹ tó orí ìwé ní ẹ ṣe ń po gbogbo ẹ̀ mọ́ra wọn fún ẹ tó bá hi ẹ ẹlẹ́tẹ̀ ṣé o ṣe ń fa ìyá rẹ̀ wọlé ìyẹn ní tóun bá mú ẹ̀wọ̀n àtúntúkùtù sí ẹ lára nígbà tẹ kí ní ọkọ ẹ ò ṣiṣẹ́ mọ́ déédéé ó bá ṣiṣẹ́ déédéé obìnrin lè gba nǹkan sára kó wàá gbà èyí bá gba nǹkan máa ń sùn lọ dànù ni èyí máa ń sùn lọ dànù ni tó bá dàárọ̀ ọjọ́ kejì ara mi á wá jí pépé ìwọ gba nǹkan sórí nǹkan gbà adẹni kó wá máa mu ginger kára ẹ lè ṣe ẹrí another design rẹ ó di mélòó another design ó di mélòó ó di 7 báyìí mo sọ pé ó máa pé 9 design mẹ́wàá nínú títà ṣé kò yẹ òun rè bí àwọn òǹṣẹgbẹ́ 300 ní àwọn aṣọ ọ̀pá mẹ́wàá 150 ọ̀pá márùn èmi òǹṣẹgbẹ́ èyí tí mi ò fi ń ṣẹgbẹ́ ó gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ó jẹ́wọ́ àìsàn kò ń ṣe ẹ́ nì lọ́wọ́ pé ó jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ́ èmi àmọ́ oògùn tí máa fún ẹ tipẹ́tipẹ́ torí mo rí i pé o ò ní nǹkan kan jọ́nẹ́sà o ò ní nǹkan kan ẹnu ló kàn ní 300 lọ́pàá mẹ́wàá o ò ní nǹkan kan ẹnu ló ní bíbá o kàn wá fẹnu ya kí náà ti ń pè sóbì yìí òun fẹnu yẹ ewé sóbì bíbá ìfáwọn èèyàn ni àwọn èèyàn ò tètè gẹ́ ẹ̀ tí ẹ ti pẹ́ o ti jalè yẹn ti pẹ́ o lè kó bọ́ sí social media kó má ṣọ 200,000 kó tà 2 million o lè o tún wá ń jalè yẹn o tún wá jókòó lórí olè tó ń ja yẹn jẹ́jẹ́ kó ra sinmi kó jókòó ẹ jẹ́jẹ́ kó ra máa jalè ẹ lọ má dẹ̀ yájú sáwọn tó máa kó báyìí torí bí olè tó ń ja yẹn mo fi Ọlọ́run búra èmi máa kó bẹ́ẹ̀ bámúbámú ó bú mi ó ṣépè fún ọmọ mi ó wáyé kí n fi ẹ lẹ̀ èmi ò ní fi ẹ lẹ̀ ó ṣépè àbò ṣépè èmi ò ní fi ẹ lẹ̀ ó ṣépè nínà ẹ̀yin ẹ̀rí bó ṣe ń ṣépè ní tẹ́ ẹ bá mọ ìpè tó ṣẹ́ fún mi bó ṣe máa wà ní èmi ò ní fi ẹ lẹ̀ toró ò ṣépè àbò ṣépè another challenge lélẹ́yìí o a ní kó bá wa fi aṣọ báyìí bẹ́ẹ̀ mi fi ń ṣe báyìí bá wa fi hàn torí pọ́ọ̀sì ibi pọ́ọ̀sì tó fi ń ṣe kiri yẹn o ti gbé ògbẹ́ ìdání o ò ṣe fi kámẹ́rà síbẹ̀ kó o jẹ́ kárì káwá gbogbo pọ́ọ̀sì yẹn ká fi sí $10,000 àwọn pọ́ọ̀sì ní mẹ́jọ tó kọ́kọ́ kà ká fi sí $10,000 lélo ní ìsìn ó jẹ́ 15,500,000 ìsìlà 15,500,000 ṣó tàǹkàrà wa ṣá o ò lè tàǹkà Ọlọ́run mo fi Ọlọ́run bá kàn wá ní káwọn èèyàn wá. ṣó o gbọ́ kódòvà 35,000 kódòvà 35,000 100 péré 100 kódòvà 35 3.5 million orí 25 100 ẹ̀kejì 2.5 million má wàá jẹ́ ká san yọ 5,000 tá a fi sórí ẹ̀ yọ kúrò tó o bá yọ kúrò kó o wá bẹ̀rẹ̀ àǹkárá oní 5,000 oní 10,000 ó rí bẹ́ẹ̀ àtàwọn àǹkárá sí ni wá kà Ọlọ́run ó jura wọn lọ má máa fi ẹnu já ìwé sóbì fún wa bíbá inú a ní mi ò àwa èmi ọba lè rísà mi ò ń ṣẹgbẹ́ ẹ̀ Ọlọ́run wọ́n bá ní kó dá ó dá mi lójú tàdá níbi òfin ṣẹgbẹ́ ká wá mú
ilé pálí ṣúgà èyí tó ti ọwọ́ tó gbà lọ́wọ́ onílẹ̀ káwá kà yẹn níbi tí owó dé ní ìsìn káàkà káwá mo gbóhùn àyẹn pé o ti bìlì pé ìwà àtàwọn ọmọ ẹ̀ka dóníjà lẹ́jọ́ ń gbé agree ó yá gbé sẹ́gbẹ̀ẹ́ ilé tiwa ní Canada ó yá káwá mú yẹn sẹ́gbẹ̀ẹ́ kan torí wọn náà ó ṣàpè máa ń ṣàlàyé everybody ni àánú máa àwa tá a bá ju ẹ̀ la máa bọ́ ta pàwá ju ẹ̀ lọ yes kẹ káwá gbé yẹn kúrò káwá tún wá gbé káwá ní ibi táwa ń gbé ní abúlé wa ń bìbà tèmi síta torí yìí tó wà nínú gbégbégbó yẹn àwòjúra wọn lọ́nà kìlọ̀ ó mọ ẹtọ́ ń talẹ̀ ní ẹtọ́ ń talẹ̀ nínú ọ̀dọ̀ wa ń bìbà abó ìṣì wàrà rẹ̀ láyé gẹ́ńbì lọ wá iye tí wọ́n ń talẹ̀ ní ọ̀nà wa ní bìbà káwá fi ṣọ́ọ̀bù gbìn. ó dè lò gbogbo àwọn bàtà yìí tó o fi wọ̀n wá yẹn àwọn bàtà yìí tó o ti wọ̀ yẹn ó ti di second hand shoe gbogbo àwọn bàtà yẹn ti di second hand shoe ó ṣe fi wọ̀n wá ó ṣe gẹ́nu ṣọ́ọ̀bù ló kó inú ìkíni ló kó ráàkì bàtà sí fi wọ̀n wá láti ilé gbọ́dọ̀ ṣe fi wọ̀n wá lásìkò fi wọ̀n wá láti ẹ̀gẹ́ life ó kó sínú ráàkì ní èyí tó o ti wọ̀ ni one size ni àwa ló máa bá wọn ọ̀dà pre-order ló máa ń ṣe. ọ̀sẹ̀ tó kọjá Lizzy Anjorin ṣe ṣó kan ó ní báàgì tẹ́ ń wò lọ́wọ́ mi yìí $800 ni mo ra báàgì yìí Iyabo Ojo lẹ́mi báàgì tí mò ń lò Iyabo Ojo kò jẹ́ kankan láyé sẹ̀ àní Iyabo Ojo ní kankan ilé tó ń gbé ó ya lò ní gbogbo nǹkan tẹ́ ń wò lọ́rùn Iyabo Ojo àyálò ní gbogbo ẹ̀ alájà Lizzy ló sọ bẹ́ẹ̀ kódà ó mẹ́nu bà àwọn ọmọ Ṣàngó ó ní àwọn ọmọ Ṣàngó lẹ́mi báàgì tó ń lò ó ní $800 ni mo ra báàgì yìí inú wa bí Portable ọmọ ńlá lọ mí Portable faraya ó ní àǹtí Lizzy ibi tẹ́ ẹ mẹ́nu lọ ẹ bá má mẹ́nu lọ bẹ ẹ ti ń kọjá àyè yín kí lẹ̀ ń lò kí nìkan tẹ́ ẹ ní àwọn ọmọ Ṣàngó máa rà yín pa àwọn ọmọ Ṣàngó máa rà yín pa jẹ gbogbo nǹkan tẹ́ ẹ ní nǹkan kan níwájú àwọn ọmọ Ṣàngó ó ní àǹtí Lizzy ẹ̀ ń kọjá àyè yín inú bí Lizzy Anjorin òun náà fèsì ó ní ṣe bóun sọ fún gbogbo yín pé Portable pẹ̀lú Iyabo Ojo wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ó ní gist lover làwọn méjèèjì ó ní Portable gangan ni gist lover ó lòun ló máa ń fún Iyabo Ojo ní information àwọn èèyàn ó ní gbogbo donation tó máa ń gbà lórí ayélujára ó ní Portable pẹ̀lú Iyabo Ojo wọ́n jọ ń pín ni ó tún sọ̀rọ̀ wípé òun máa gbé ẹ̀mí Portable gbóná ó lóun fún Portable ní wákàtí 5 kó lọ yọ orúkọ òun kúrò nínú ohun tó ṣe ó ní àìjẹ́ bẹ́ẹ̀ ó ní gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ àwọn méjèèjì. Madam Obanla àwọn náà sọ̀rọ̀ sókè ṣé ẹ mọ̀ wípé godmother Lizzy Anjorin ni Madam Obanla tẹ́lẹ̀ kó tó di pé wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Madam Obanla ní Lizzy Anjorin máa ń parọ́ wọ́n ní gbogbo nǹkan tó ń tà wọ́n ló ti lò wọ́n ní àlòkù ni wọ́n ní fake life ló ń lò wọ́n ní wọn ò ní jáwọ́ lẹ́yìn Lizzy Anjorin wọ́n nítorí pé ó ṣépè fún àwọn ọmọ wọn ó ṣépè fọ́kọ wọn wọ́n ní kí ni wọ́n ṣe wọ́n ṣe kankan fún Lizzy wọ́n ní wọ́n advice ẹ̀ ní pé kó má jà mọ́ wọ́n ní nǹkan tí wọ́n sọ nìyẹn wọ́n ní but Lizzy Anjorin ó gbé fọ́tò àwọn ọmọ wọn síta ó gbé fọ́tò ọkọ wọn síta ó tún wá ṣọdún èpèlé wọn lórí Madam Obanla ní láyé wọ́n ní wọn ò ní gbà wọ́n ní wọ́n máa fojú Lizzy rí màbo wọ́n ní tó bá ti ń jáde làwọn náà máa jáde pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́n bẹ̀ wọ́n wọ́n ní gbọ́ wọ́n ní gbà sẹ́ẹ̀ wọ́n ní kò tí ì mọ̀ nǹkan kan ó ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. gbogbo ẹ̀yin tí ẹ bá mi wo ètò yìí ojú tẹ́ fi ń wò ó ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ́ fi ń gbọ́ òní di ẹjọ́ tó bá jẹ́gbà kọ̀ọ̀kan yín retí ẹ darapọ̀ mẹ́tò yìí ẹ bá mi gbọ́wọ́lé subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúgbà tá a bá wọ́ sórí afẹ́fẹ́.